orúkọ ti tèmi ní Gani Ayinde táwọn AK Koko Zaria state esco ọ̀gá ni ọ̀gá láti pẹ́ ni ẹ mọ̀ ọ̀gá tó ti pẹ́ láti more than 25 years tọ́gà ti wà nínú ẹ̀ ṣòkò ṣe pé ìsìn ọ̀gá tó ti pẹ́ ni ọ̀gá táwọn àti ń tẹ̀lé ti pẹ́ àwa kọ́lé ara mọ́tò àṣẹ nǹkan gidi ó rí i pé ọlá ọlọ́run láti wà ní stéètì so ọ̀gá tó ti pẹ́ jù Olúọmọ ó bẹ̀rẹ̀ iṣẹ́ láti ibi tó ti ń bẹ̀rẹ̀ kò sí kan tí ò ṣe ń ṣe union ó bẹ̀rẹ̀ láti kékeré òun gà pé péjọ kan ẹ̀wọ̀n tó ti ń gbọ́ MC torúkọ yẹn ti wà ó ti bá wọn gbowó tari lẹ́yìn yẹn wọ́n fún wọn lóyè ní unit kò tí jẹ́ unit chairman wọ́n wá padà wọ́n di unit chairman wọ́n wọ branch ẹ wo láti gbà yẹn díẹ̀ ọlọ́run ọba ló gbé wọn sókè ó yí ẹni tó fi síbẹ̀ ẹ wo gbà tó lọ́mọ ti débẹ̀ gbogbo wọn ń dùn ni ìjọba wa ò ṣe ìjọba àdá ẹgún wọn ẹ ṣá wọn ẹbùn wọn ẹ là wọn láṣọ àwọn ò fẹ́ yẹn àwọn ò fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ìjọba rọrùn Olúọmọ máa fi alukuran bẹ́ẹ̀ sọ̀rọ̀ àfi báyìí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ọba níjọ́ tó lọ́mọ ti bẹ̀rẹ̀ wọn gbáyàn kan létí ṣé ìjọba ní pé ká máa gúnra wa ká máa ṣára wa ká máa nara ló ń de ìjọba kọ́ nìyẹn ó ti di nǹkan míì ìkan táwọn ò fẹ́ mọ́ nìyẹn àwọn ò fẹ́ yẹn o ẹni tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ń ṣe ara union ó ní kó fẹ́ bá ṣe union jẹ ni ìkan tó ga dẹ̀ sọ fún wa ní gbogbo àtẹ̀lé ẹni gbogbo àtàwọn àmì ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ anybody ò lè dó ń bí onígbà jókòó yìí à ń ṣe fàájì àwọn Èkó wà ń bí Òṣòdì wà ń bí Agége wà ń bí ẹ̀wù wa kóra wa pọ̀ àfẹ́ wà láàárá so ìdùnnú wà níṣẹ́ union báyìí ó ń dùn gbogbo àwọn tó yẹ pé àwọn ò ní gbà fúnra wọn ló gbà tó ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ń wá Olúọmọ ò léèyàn kan fẹ́yàn kan ní wàá kó ẹ lọ jẹun kẹwàá òkè tẹ́lifíṣẹ́ bá jẹ síjà wà ní jẹ ọdún sínú àkọ́ tó ń fàyà tẹ́lẹ̀ ní èèyàn kan máa jẹ èèyàn kan ò ní jẹ ó wá látòkè àṣẹ látòkè látọ̀dọ̀ ọ̀gá àgbà pátápátá ní gbogbo Nàìjíríà Bàrúwá náà náwó Olúọmọ sókè gbogbo yìí táwọn ṣe àṣekún ni ó ti yé yín ẹni tó náwó sókè gangan ọ̀gá pátápátá tó yẹ di gbogbo Èkó so tó yẹ káwọn ìpínyàn kan náwó sókè àwọn àṣekún ni àwọn kọ́ ẹni tó jẹ́ ọ̀gá gbogbo union pátápátá lé Nàìjíríà ló náwó Olúọmọ sókè a ní ó pọ̀ ọgbọ̀n ta ní ìta ara ìkan ta ní ni pé nínú iṣẹ́ union àfẹ́ jà gidi o àfẹ́ pọ́n fìbọn jà wọ́n lọ ń fagbára ga gáràjì àfẹ́
ìrọ̀rùn ni ìwọ tó bá tọ́ sí ló máa wà ń bẹ̀. Ọmọ gáràjì níbì kan kìnìkan a fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n jẹ́ káwa mọ̀ pé àwa la wà ń bẹ̀. Area boys iṣẹ́ yìí ó níwèé òfin ó wà gbogbo ẹ̀ la nílẹ̀ yẹn kankan tó bá di kọjá orí ẹ̀ ayọ̀ ẹ̀ kù. Happy birthday to you.
Happy birthday to you. Happy birthday to you. Ojú mi ṣe tán, lọ́pọ̀ ilé ìgbésí àbíà. Ojú mi ṣe tán, lọ́pọ̀ ilé ìgbésí 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 tí mo bá tó wúlé. Ọlọ́run láti ń wọ ìwé. Ojú bàbá ọba ìbálẹ̀ yìí náà ní ìwé ojú ọ̀wọ́ nígbà sáàkì èrè ṣòro. Ọpẹ́ bọ́lá alábí àjọ ẹ̀sùn bẹ́ẹ̀ ọpẹ́ ìjọ ìjọ ìmọ̀sọ̀rọ̀ ọdún bá ń bá ẹ̀kọ́ ọ̀rọ̀. Ìgbà tí ọ̀rọ̀ ṣe ìjọba lẹ́nu tó ṣọlá sọ pé ọ̀rọ̀ ẹ̀kọ́ òní. Àwọn ọ̀rọ̀ bọ́lá òní jẹ̀bà ọjọ́dé náà ló sáré ìpìlẹ̀ kọ̀ọ̀kan. Wọ́n ṣe pé ọ̀rọ̀ tí ò lọ.